kí ni kí n ṣe o ọkọ mi sọ wípé tí mo bá fi lè sọ fún ọkọ ọ̀rẹ́ mi wípé òun ń bá alájọṣepọ̀ ó lóun máa fi ọ̀rẹ́ mi òun máa lé mi síta. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nu Tóbi Reality Show. Arábìnrin kan ló pè wọ́n níbi ká bá wọn dá sọ̀rọ̀ yìí pé ọkọ tọ́mọ̀ fẹ́ tó fi àwọn oníṣu lọ́kà táwọn ti bímọ 3 fún. Àwọn ò mọ̀ pé ọkọ àwọn àti ọ̀rẹ́ àwọn jọ ní àjọṣepọ̀. Ó ní wípé báwo lòun ṣe mọ̀ ọmọ òun ló ń fi fóònù ọkọ òun ṣeré. Wọ́n ń wo fídíò lórí ẹ̀. Ó ní lòun bá ní ẹmu wá kílẹ̀ tí ẹwú tẹ̀ rẹ́rìn iná tí mò ń pè ní tẹ̀ ẹ̀dà mi ló òun bá dẹ̀ mú fóònù yẹn bá wò bí mẹ́sẹ̀jì kan ṣe wọlé nìyẹn. Òun ò lè click lórí fóònù ọkọ òun but mẹ́sẹ̀jì tó wọlé nọ́mbà ọ̀rẹ́ òun ni. Ẹ má gbàgbé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni tá a ti ń ṣe ọ̀rẹ́ láti bí ọdún 6. Ilé ọkọ ló wà, ilé ọkọ ni mo wà. Mo mọ ọkọ rẹ̀ mọ̀ mí. Bàbá jẹ́ wò mo rí wípé ọ̀rọ̀ ìfẹ́ ló kọ síbẹ̀ mo kà á. A tún wo kíní lọ ó tún wọlé lẹ́ẹ̀kan sí i. Ó sẹ́ǹdì owó rẹ̀ ní. Mo mú fóònù mi mo fi screenshot ẹ̀ mo fi snap ẹ̀ mo snap message yẹn náà. Ó tún send message mo snap ẹ̀ mo wá fà sókè àwa ń wò lọ. Mo á ní ẹ lọ gbé fóònù dárí yín message wọlé sórí WhatsApp wọn. Wọ́n dẹ̀ lọ mú fún wọn. Ìgbà tó mú fún wọn tán ó dá padà wá. Ṣàpọ̀ sì dá padà wá. Àwọn mi sì gbé sí fídíò padà mo wá gbà lọ́wọ́ wọn torí tí n bá sọ wípé kí máa ṣe kíní bẹ́ẹ̀ yẹn àwọn ọmọ yẹn lọ pé dádì mọ́mí kan lẹ́tọ̀ fún kíní kan mo wá gbà lọ́wọ́ wọn àjọ ń wò papọ̀. Mo wá rán ètò kéré bẹ̀ mo rán níṣẹ́ mo kò lè bá mú nǹkan wá. Ọmọ mi tó ti wà bí 13 years náà mo ní kò dán lọ mú nǹkan wá àwọn méjì jọ lọ. Ẹ̀gbọ́n wọn ò sí ní ti ẹ̀ n bá mú báyọ̀ gbogbo ẹ̀ wò mo fún mi snap mo snap gbogbo ẹ̀ pátá tí mo snap ń bẹ̀ tó jẹ́ bí evidence bá filẹ̀. Bá pe ọ̀rẹ́ mi mo ní mo fẹ́ rí kíbo ló wà ara mi ò balẹ̀ mọ́ nígbà tí mo lọ bá ní ìyá lágbẹ́já ó wà ní ọkọ tí ẹ̀wù gbádùn ó dẹ̀ ń dálé ọkọ tèmi rú tó rọrẹ́ mi tímọ́tímọ́ ni. Wọ́n máa sọ pé bẹ́ẹ̀ a máa sọ̀rọ̀ ìbálòpọ̀ fúnra wa mi ì sọ̀rọ̀ ìbálòpọ̀ fún rí o mi ì sọ̀rọ̀ ìbálòpọ̀ fún rí. Kódà ọkọ rẹ̀ ti fẹjọ́ ẹ̀sùn mi kò fẹjọ́ ẹ̀sùn bí 3 pé kò ń gbà kó ń bọ̀ lájọṣepọ̀ tí mo dẹ̀ bá sọ̀rọ̀ pé wáyé tó ní gbà fọkọ ẹ̀ láti bẹ̀rẹ̀ lájọṣepọ̀ tó ní sójú oúnjẹ ni ọ̀rẹ́ mi ni. Mo ní wà ní ọkọ tiẹ̀ ó jẹ́ ń darí ọkọ tèmi rú ìwọ fẹ́ wà happy ó fẹ́ kémi wà happy. Ọ̀rẹ́ mi bá ní kí lòun ṣe mo ní wọ àtọkọ mi jọ ní àjọṣepọ̀ ó ní ọ̀rọ̀ wo nìyẹn àwọn olóńgbèrú wọn ò ṣe fún mi àwọn olóṣèlú kí nìkan fún mi ṣé ẹ̀sìn dídí ọkọ̀ tọkọ mi gbé ní mọ́tò òun fún ọ lára ẹ̀ ló pè mí pé ọkọ ló gbé mi ní mọ́tò kìíní kan ṣẹ̀bọ̀ kò sí ìyànnú mọ́tò iwájú ni ó jókòó sí àṣetorí pé nìkan rí wọn ni. Ló bá ní irú ọ̀rọ̀ òṣùwò ni mo sọ yìí bá fi evidence yàn ló bá ní ló bá bẹ̀rẹ̀ kí n jọ kí n pa òsílẹ̀ kí n má pa òsíta mo ní ọkọ ẹni màá lọ sọ fún mo ní ọkọ ẹni màá sọ ó ṣàkóso dẹ́gbọ̀ ọkọ ẹ wà lọ́wọ́ mi ọkọ ẹ ń pè mí tó fẹjọ́ ti ẹ sùn mi tí mo dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ kí ilé ẹ má dàrú àmọ́ mo fẹ́ da ilé mi rú mo bá lọ kún bẹ pé ọkọ ẹni máa pè máa ń bínú mo bá ń lọlé ọ̀pọ̀ ẹ lójì ní ọkọ mi bá pè mí tó bí abí wákàtí 2 ọkọ mi bá pè mí pé tí wọ́n bá ti bí ẹ dá lọ sọ fọ́kọ ẹ pé màá ti ẹjọ́ lájọṣepọ̀ tí wọ́n bá ti bí ẹ dá sọ fọ́kọ ẹ tó bá sọ fọ́kọ ẹ mi ní kó bá sọ fún ọ ọkọ ẹ máa lé kúrò lé o but believe me ẹjọ́ máa gbé ní ẹ gẹ́gẹ́ bí ìyàlẹ́ àti ìyàwó ni. Ó dàbí àlà lójú mi nígbà tí mo wọlé mo ní kílẹ̀ ń sọ kílẹ̀ mí by that ó ní bẹ́ẹ̀ ni ó ní tó bá fi lè lọ sọ fọ́kọ ẹ tọkọ ẹ lé kúrò lé ìwọ àti ẹjọ́ máa gbé bí ìyàlẹ́ bí tí ìyàwó ni. Ẹ máa ní kí lọ sọ fẹ́ bí ọkọ mi ẹ̀gbọ́n ọkọ mi ti gbọ́ sí o wọ́n dé ẹ̀bọ́ ọkọ mi sọ̀rọ̀ wọ́n bá sọ̀rọ̀ ọkọ mi kò gbọ́ ó lóun ti gbọ́ ni wọ́n jẹ́ ìyànjú ẹ̀ wọ́n ṣe ìbára wọn lájọṣepọ̀ ni fóònù ẹ̀ kò tiẹ̀ gbélé fún anybody mọ́ ìyẹn kọ́ ni issue mi wọ́n ṣe ìbára wọn lájọṣepọ̀ ó dà ìgbà mi ọkọ mi ò ní sunlé tí n bá wá pè é wípé kódà ọkọ ẹ ti pè mí dípẹ́ sọ pé ọ̀dọ̀ mi lòun bọ̀ àmú ní mi ò tí ì rí o bóyá ó ń bọ̀ wọn àtọkọ mi lọ́jọ́ lọ sùn tí bá pè lórí bẹ́ẹ̀ tó kò rí mi kò kọrin mo pè lórí burúkú ló ṣì kíní kan gbá kan ṣe mọ̀ pé ọmọbìnrin yẹn máa pe ọkọ mi immediately pé ìyàwó ẹ pè mí ó ń ṣépè fún mi tọkọ mi bá wọlé ọkọ mi á nà mí bí kúkú bí yíyé ni
mi ṣe mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe bóyá kí n kú mi ní kọ́kọ́ mi máa ń yàlè àǹtí Ṣeun kó ló jìnnà ní ọ̀rẹ́ mi tí òun lè gbà mọ́ra kókó mi sọ pé bóyá kí n sọ pé rárá rí bó ṣe wá rí yóò wáyé mi o ẹ gbà mí o kí ni kí n ṣe ọmọ mẹ́ta ni mo ti bí o àkọ́bí mi fẹ́ wá institution báyìí o mo ń ṣiṣẹ́ o foodstuff ni mo ń tà o kò ṣe pé bí mo lówó lọ́bẹ̀ kọ̀ǹtánà ni mo fi ń ta foodstuff nínú àdúgbò o ẹ ṣàánú mi o ní ìdánwò mẹ́ta tọ́ o kí ni kí n ṣe báyìí o ẹ gbà mí nímọ̀ràn o.